ẹ kú dédé àkókò yìí gbogbo àwọn ọmọ káàró jíire ní tilé toko. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́rọ̀ yìí ká kó kàn àwọn tó mọ pásítọ̀ yìí kó kàn wọ́n lára. Pásítọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa láàfin kó bàbá yèyé, ẹ bá mi share kó kàn wọ́n lára. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kìlọ̀ fún wọn bí tó bá ti ń gbọ́ tíṣẹ́ pásítọ̀ tó bá ń ṣe ò bá kún wọn mọ́ kó wáṣẹ́ mi ṣe, kó yé máa dá sọ́wọ́ láàfin ní dákúdá. Ẹgbọ́n nǹkan tó tún sọ ní èní àbánami yẹn, wọ́n tún sọ pé bàbá wa láàfin kó bàbá yèyé wípé pásítọ̀ ni wọ́n ní bílò èbó tẹ́lẹ̀ kó dé kí wọ́n dé ọba ìgbà tó ń dọ̀bà wọ́n ṣẹ̀ di muslim. Ẹ jọ̀ọ́ kí n ti yín àti christian àti muslim èwo ni iṣẹ́ sí ń bẹ ṣọ́jà ilé ni. Wọ́n bá láwọn ò ṣe pásítọ̀ mọ́ wọn ò ṣe mọ́ nìyẹn, tó bá láwọn ò ṣe christian mọ́ ò ṣe mọ́ nìyẹn, tó bá láwọn muslim làwọn ṣe tẹ́lẹ̀ àwọn ò ṣe muslim mọ́ wọn ò ṣe mọ́ nìyẹn. Kò sẹ́sìn tí èṣe tọba. Tíṣẹ́ pásítọ̀ yẹn ò bá ti pé yín mọ́ ẹ wá nǹkan míì ṣe. Ayé ìsìn ló dáyé dáadáa tí pé pásítọ̀ wà ní kò wọ́n wá ní àtàfà àti pásítọ̀ wọ́n wá níṣẹ́ kan mọ́ ju kó jókòó sọ̀rọ̀ láyìn lọ. Tí nǹkan bá ń dàrú ńgbà kan àmọ́ ńgbà pásítọ̀ àbáwọn àfà àwọn náà máa ń pè kí wọ́n á parí ìjà. Ó sì jẹ́ pé ilẹ̀ wa ń dákun online. Tí ẹ bá kí ṣe pásítọ̀ ni kò sún tó kàn mí, ohun tó bá wọlé ló fi lóòrè fẹnu ẹ̀ sọ. But pásítọ̀ tẹ́ ẹ jẹ́ ẹni Ọlọ́run lẹ pera yín, kí ló wá kàn yín tẹ́ pé Aláàfin lẹ wá dójúlé. Ẹ lọ sọ ara yín gidi, ẹ lọ sọ ara yín, ẹ bá mi share kó kàn wọ́n lára. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ bá mi share kó kàn wọ́n tí ó bá mọ̀ wọ́n lára àtàwọn tó ní wọ́n kó kàn wọ́n lára. Kí wọ́n lọ wáṣẹ́ mi ṣe, mi ò mórúkọ wọn, ẹni tẹ́ bá dẹ̀ mórúkọ pásítọ̀ yẹn bá ń fi sọ́dà comment section. Ẹ bá ń forúkọ wọn sọ́dà comment section, mi ò mórúkọ wọn. Ẹ bá ń fi ọkọ pásítọ̀ yẹn bá ń fi sọ́dà comment section. Kí ló kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin rí? Tí ẹ bá ti jọba ó ti jù yín lọ nìyẹn, kò kí í ṣe level yín mọ́. Ẹ máa jókòó sọ̀la ẹ máa wí ikú yìí orí ọ̀hún náà kò ẹ máa ọkọ̀ ìgbégi lánàá lásán ẹ bá ṣe orí bí orí igun. Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin? Ẹ lọ jókòó ara yín jẹ́, ẹ lọ jókòó ara yín jẹ́ bí mo ṣe ń sọ fún yín yẹn. Kẹ́ wà bí careful. Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin? Ó ti jù yín lọ nìyẹn. Ẹ máa ń mú bẹ́ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan wà Aláàfin náà. Ṣé ìran tí ń jẹ Láàfin ni? Ìran tí ń jọba ni? Wọ́n àǹtí pẹ̀lú ọba tí wọ́n jẹ lọ́yọ̀ọ́. Tí ṣe pásítọ̀ bá pe yín mọ́ ẹ wá ṣẹ́ mi ṣe. Tí ṣe àmọ́ àfà tó ń ṣiṣẹ́ mi kan àfà ẹ̀. So tí ṣe pásítọ̀ bá ti pe yín mọ́ ẹ wá nǹkan mi ṣe, ẹ yé jókòó sọ online. Ẹ máa jókòó sọ lẹ́ máa tẹnubọ̀ nǹkan tí ó kàn yín. Ó ṣe pásítọ̀ nílùú èbó ìgbà tó dé kí n ló di christian ìgbà tó dé kí n ló di muslim ìgbà tó dọba ẹni ẹ̀sìn tí ò bá ṣe kò sún tó kàn yín pẹ̀lú ẹ̀sìn rẹ̀ bó ṣe wù ló ṣe yẹn. Ẹ máa lo ó fọba nǹkan ṣe yín ni. Àkànní ti jù yín lọ, ẹ̀yin ló kù kẹ́ ẹ̀ múra, ẹ̀yin ló kù kẹ́ ẹ̀ múra. Àkànní ti gòkè odò káfárá ó tó já, ẹ̀yin kò lù kẹ́ ẹ̀ múra, ẹ̀yin ló kù kẹ́ ẹ̀ múra. Àkànní ti gòkè odò káfárá ó tó já, ẹ̀yin ló kù kẹ́ ẹ̀ múra. Kẹ́ lọ wáṣẹ́ mi ṣe. Ẹ gbọ́ ẹ bá mi pín ká ire o.